àbẹ̀wò tí kábíyèsí ikú bàbá yèyé aláàfin ti ìlú Ọ̀yọ́ Òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà ìyún kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé àkọ́kọ́. àbẹ̀wò tí kábíyèsí ṣe sí Sultan ìlú Sokoto tó jẹ́ olórí gbogbo ọba ilẹ̀ Haúsá àti olórí gbogbo ọba Nàìjíríà pẹ̀lú Ọọ̀ni ìyún Alhaji Saad Abubakar. ìpàdé náà àṣírí tí kábíyèsí aláàfin Ọ̀yọ́ àti Sultan ìlú Sokoto náà jọ sọ ó mà ti tú síta, ó sì jẹ́ pé nǹkan méjì pàtàkì ni aláàfin àti Sultan jọ sọ ní ìlú Sokoto tó dàbí olúùlú fún gbogbo àwọn Fúlàní ìyún the Caliphate. rántí wípé lásìkò tí wọ́n ṣe ìwúyè fún kábíyèsí aláàfin ti ìlú Ọ̀yọ́ ní ìlú Ọ̀yọ́, níṣẹ́ ni Alhaji Saad Abubakar tó jẹ́ Sultan ìlú Sokoto ló gbéra láti ìlú Sokoto ló wá sí ìlú Ọ̀yọ́ aláàfin Òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà láti yẹ aláàfin Ọ̀yọ́ sí. ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà yìí ó ní kábíyèsí aláàfin náà gbéra láti ìlú Ọ̀yọ́ tó sì gba ìlú Sokoto lọ. bó tilẹ̀ dẹ́gbẹ́ a gbọ́ pé ìlú Àbújá ni kábíyèsí wà látọjọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tí ó kọjá tó ti bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣèpàdé ní ilé ìjọba ìyún State House tàbí Aso Villa tàbí Aso Rock l'Àbújá. tá a sì gbọ́ pé ibẹ̀ l'Àbújá ni kábíyèsí wà látọjọ́ Friday náà tó sì pinnu láti lọ ṣe àbẹ̀wò sí Sultan ìlú Sokoto nítorí pé ìlú Àbújá ó súnmọ́ Sokoto ju kéèyàn ṣe gbéra láti ìlú Ọ̀yọ́ lọ sí Sokoto lọ. nígbà tí àwọn méjèèjì sì débẹ̀ ọ̀rọ̀ méjì ni wọ́n jọ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kábíyèsí sọ lásìkò tó ń bá Sultan sọ̀rọ̀. ó ní àkọ́kọ́ òun wá dúpẹ́ lọ́wọ́ Sultan ìlú Sokoto, òun sì wá fẹ̀mí ìmoore hàn fún bàbá náà pé ó gbéra láti odidi ìlú Sokoto wá síbi ayẹyẹ ìwúyè òun láti wáyé òun sí. bákan náà ìní bàbá náà yan Aláàfin Ọ̀yọ́ jẹ́ kó dì í mọ̀ wípé nǹkan kejì tóun tún bá wá ìní wípé òun fẹ́ kí àjọṣepọ̀ gidi kó wà láàrin ìlú Sokoto àti ìlú Ọ̀yọ́ àti láàrin òun àti Sultan Sokoto. kábíyèsí lòun ti gbọ́ ìtàn bí àjọṣepọ̀ Aláàfin Ọ̀yọ́ àná ọba Lámídì Adéyẹmí kẹta olóhùn ti gbọ́ bí àjọṣepọ̀ gidi bó ṣe wà láàrin òun àti Sultan ìlú Sokoto. kábíyèsí kú bàbá yìí ni òun fẹ́ kí àjọṣepọ̀ yìí kó máa lo bẹ́ẹ̀ bí àṣà àwọn ọmọ àsìkò yìí láàrin ìpínlẹ̀ Sokoto àti ìlú Ọ̀yọ́ àti láàrin Sultan àti Aláàfin tóun jẹ báyìí. kábíyèsí wá jẹ́ kó dì í mọ̀ pé ìgbàkúùgbà tí Sultan ìlú Sokoto bá fẹ́ wá sí ìlú Ọ̀yọ́ àyè gbà àwọn yóò gbà lálejò, àwọn yóò sì ṣe fàájì fún un. bákan náà ni kábíyèsí wá dúpẹ́ lọ́wọ́ Sultan ìlú Sokoto. ó ní nígbà tí òun balẹ̀ sí ìlú Sokoto tóun rí àwọn ọmọ Yorùbá wọ́n jẹ́ kóun mọ̀ pé ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà wà fáwọn nílùú Sokoto. ó lè túmọ̀ sí wípé àwọn aráàlú Sokoto pàápàá Sultan wọ́n fàyè gba àwọn ọmọ Yorùbá tó sì ní inú dùn fún ilé ìgidigidi.